bí ẹ ṣe ń ka ìròyìn yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé àwọn alágbára, àwọn àgbààgbà àti àwọn gbajúmọ̀ ọmọ ìlú Ìbàdàn wọ́n mà ti ń lọ ń bá sẹ́nẹ́tọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn báyìí. Wọ́n mà ti lọ ń bá bàbá náà ṣèpàdé nílé ẹ̀ ní Bódìjà ní ìlú Ìbàdàn tó sì ń bẹ̀ pé kó lọ gba adé ọba tí àwọn ìjòyè ẹgbẹ́ ẹ̀ tí wọ́n gbà ètò yarí pé lójú ayé òǹkọ́ lòun yóò ti gba irú adé náà. Ẹ rántí pé lọ́dún tó kọjá tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fìjà balẹ̀ nígbà tó fún àwọn ìjòyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ládé èyí tó sọ wọ́n di ọba, ṣùgbọ́n tó jẹ́ pé nínú àwọn ìjòyè 11 náà sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọdún 2003 ti ọdún 2007 bó tiẹ̀ jẹ́ pé wọ́n yọ lọ́dún 2006 fúngbà díẹ̀ fọdún kan, ṣùgbọ́n níṣe ni Ládọjà ló máa yarí pòun ò gba adé nítorí pé adé kan ṣoṣo tóun mọ̀ tó wà ní Ìbàdàn tó sì wù òun láti dé láyé òun ládé Olúbàdàn. Látìgbà náà ní àjọṣepọ̀ àárín gómìnà Ṣèyí Mákindé àti Ládọjà ti gún régé kó tó wá di pariwo ńlá sọ lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn nígbà tí àṣírí tú pé òfin ìjíjẹ ilẹ̀ Ìbàdàn ìyún Ìbàdàn Chieftaincy Declaration ọdún 1957 Mákindé ti ṣe àyípadà sábàlá kẹrin section 4 òfin náà èyí tó sọ pé ẹni tí ò bá di Olúbàdàn onítọ̀hún gbọ́dọ̀ ti gba adé lọ́dọ̀ ìjọba ìyún ìjòyè Olúbàdàn tó bá fẹ́ dọba ó gbọ́dọ̀ gba adé níwọ̀n ìgbà tó sì jẹ́ pé bí Olúbàdàn tó wà lórí ìtẹ́ báyìí tó ṣẹ̀ṣẹ̀ gbọ̀pá àṣẹ ọba Owólabí Ọlákùlẹ́yìn bó bá wàjà ẹni tí ipò ọba kan bá wà láyé ní Ládọjà níṣe ìní àwọn èèyàn ti ń sọ pé pẹ̀lú òfin tí Mákindé ṣe yìí kò sí bí Ládọjà yóò ṣe di ọba láyé ní ìlú Ìbàdàn àfi bó bá lọ gbadé èyí tó ti jẹ́ kí gbogbo ìlú Ìbàdàn máa gbóná jẹjẹ báyìí tí Mákindé náà sì tún ti fọ̀rọ̀ síta pé òun kò gbógun ti Ládọjà ó lófin tí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àná ọba Lékan Mashood Balógun tó gbé wá sọ́dọ̀ òun tó bẹ̀ òun pé kóun fóun tẹ̀lú ni lòun ṣe tí kì í ṣe póun lówù láti yí òfin ìjíjẹ Ìbàdàn padà tàbí fáwọn ìjòyè Olúbàdàn ní adé láti máa dé. Ṣùgbọ́n ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn mọ́gàjí àwọn àgbààgbà ìlú Ìbàdàn tí wọ́n ní orúkọ tí wọ́n ní owó tabua àti àwọn ọmọ Ìbàdàn tó ti jẹ́ èèyàn láyé bí àwọn àgbà agbẹjọ́rò àwọn oníṣòwò ńláńlá àti àwọn ọ̀tọ̀kùlú ìlú wọ́n ti lọ ń bá Ládọjà ṣèpàdé pé nítorí ìlú Ìbàdàn àti nítorí àlàáfíà kó kú gba adé lọ́wọ́ Mákindé nítorí pé bí àsìkò bá tó bí Olúbàdàn tí ipò Olúbàdàn bá kàn án tí ò sì gba adé ńlá fàìmọ̀ kí ọ̀rọ̀ má dàbí ti ìlú Kánò lásìkò yìí tí wọ́n ní mẹ́ni tí ọba kàn tí ọ̀rọ̀ yóò wá di wàhálà tó lè da àlàáfíà ìlú Ìbàdàn rú. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé pẹ̀lú gbogbo eléyìí Ládọjà kò tí ì gbà wọn ni tó ń sọ ni pé òun ti bẹ́ lẹ́dà òun ti bá àbẹ̀dá májẹ̀mú wípé òun ò ní gba adé tí àwọn ìjòyè ẹgbẹ́ òun gbà àti pé adé kan ṣoṣo tóun mọ̀ ní Ìbàdàn tó sì wù láti dé òní adé Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn.